ènìyàn pọ̀ láyé lóòótọ́ àmẹ́ni tó bá ṣe kókó sí ni ńlá rántí ọjọ́ bí ẹ̀. a ti dúpẹ́ òní lọ́jọ́ tá a ti ń fojú sọ́nà fún June 13 ńlá bọ́mọ ológo tó ta gbogbo ayé yọ Dr. Esther Ọpẹ́mípọ̀ Àníkẹ́ ńlá bí láyájọ́ òní ní gbogbo olùṣẹ́ mìtìtì. Olórí Mọ́bọ́lá Brown Adéyẹlé ló rán mi iṣẹ́ o. Ó ń pẹ́ tó ń bá gbàgbé ọjọ́ bí ẹni gbogbo ọjọ́ bí àbúrò òun Àníkẹ́ ò ṣe gbàgbé ló fi pé kí n kára Amẹ́ríkà torí Dr. Esther tó ń ṣọjọ́ bí lónìí. Happy birthday to you Dr. Esther Aya Ṣadare. Today is a special day for you and you deserve special wishes. Ọlọ́jọ́ bí òní àbá ọdún pẹ́. Ogójì ọdún lókè èèpẹ̀ kìí ṣeré Dr. Esther. Ǹlẹ́ ọlọ́jọ́ bí òní Àníkẹ́ Adé. Ìwọ lọmọ ológo 5G táyé ń wí. O lè gara tán kó gbé bọ́dì sókè. Dr. Esther Ọpẹ́mípọ̀. Ìwọ ládé orí ọ̀kín tí òjò tẹyẹkẹyẹ ni wọ́n fi ń pé ẹ máa yọ́nú sáyà Ọlálékan Ṣádáre tó ń ṣọjọ́ bí lónìí. Ó pọ̀ ta ló sọ pé kò pọ̀ kẹ̀ orí Ọlọ́run láyé Adéníkẹ́ Àníkẹ́ ó kọjá OPP táyé ròyìn. Ǹlẹ́ Ọpẹ́mípọ̀ ijó ọpẹ́ yá gbọ́wọ́ ọjọ́ gẹ́ngẹ́ kò sí fòyà. Ó ti yẹ sọ̀rọ̀ Àníkẹ́ Adé sọ̀rọ̀ sókè kó fẹnu ọpẹ́ dúpẹ́ fọbọ̀ ọlọ́pẹ́ tọ́pẹ́ yẹ tí ò jẹ́ káyẹyẹ rẹ̀ ó di yẹ̀yẹ́. Ó yá màmá ẹ̀bùn olúwa Deborah ò ní kánjú kú màmá olúwa Tósìn Solomon ire lójú owó rí kójú ẹ̀ ó máa ríre màmá ìfẹ́ olúwa Rachel gbogbo ara ní ṣẹfúṣẹfú fi ṣayé òní mọ̀ṣì. Ó ti yá ọlọ́jọ́ bí òní jẹ́ ń bọ̀ délé bàbá tó bí ẹ lọ́mọ. Ìwọ lọmọ wọn lẹ́fun alààyè ẹ̀yin lọmọ olómi àsárébùmú àsárewẹrí àsárewẹ gbogbo ara ẹ̀yin lọmọ ẹlẹ́jìgà àmúṣọ̀nà ṣòro èèyàn tó bá fẹ́ rẹ lẹ́yìn lẹ́fun alààyè kó má ṣàfihàn ẹ̀yin lọmọ wá ọmọ ẹkùn ìran bàbá yín lọmọ olókè méjì takọtabo lórí ara wọn òkè mẹ́rìndínlógún ló ń bẹ nílé bàbá tó bí yín lọ́mọ mẹ́ta àdúró bọ mẹ́ta bẹ̀rẹ̀ bọ ọkọ làbọ̀ tá ò gbọ́dọ̀ ròdò rárá èyí tó kù olórìṣà tí wọ́n fi ń bọ nígboro ẹ̀fọ̀n ìran bàbá yín lọ́mọ lọ́yẹ̀ mọ́ yín ọmọ aṣọyẹ tó kó tó ṣòro ni wọ́n kílé bàbá tó bí yín lọ́mọ ẹ̀yin lọ́mọ mọ́rọ́rọ́ tó ń ti rò díẹ̀ ṣẹlẹ̀ bàbá yín ni wọ́n ti ń gbé ọwọ́ àfọ̀n iná òkè ló sọra dọ́ta ọlọ́jọ́ bí òní o Dr. Esther Ọpẹ́mípọ̀ tó bá ń gbọ́ kíkì yìí ẹ̀gbọ́n rẹ olórí Mọ́bọ́lá Brown Adéyẹlé ló ń pè é.